Ẹ kú dédé wòyí o, Ọpẹ́yẹmí lorúkọ mi, Ògúnmọ́rẹ́ ni bàbá tó bí mi lọ́mọ, láti iléeṣẹ́ yín, iléeṣẹ́ wa, èyí tí ń ṣe Yorùbá Àtàtà tẹlifíṣọ̀n. Lónìí, lórí ètò yín, ètò wa, èyí tí a pè ní ẹ̀sìn òfàjà. Bóyá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àkànṣe ètò fún ọjọ́ ìbí Kristi òun ni a wá ṣe. Mo fẹ́ fi yé yín pé a fẹ́ sọ̀rọ̀ nípa ìbí Jésù Kristi, èyí tí àwọn Kìrìsìtẹ́nì ń pè ní olùgbàlà aráyé. A ní àlejò kan ní ọ̀dọ̀ wa ní àyín, àwọn náà ni olùṣọ́ àgùntàn Adéoyè Ọ̀ṣúnkúnlé láti iléeṣẹ́ ìránṣẹ́ Grace of Salvation Evangelical Church tó ń bẹ ní ìlú Àkóbọ̀ ní Ìbàdàn. Bàbá wa, ẹ káàbọ̀ sà. Ọwọ́ ẹ kú iṣẹ́ Olúwa. Ẹ bá dárúkọ yín fún àwọn ará ilé. Èmi náà ni olùṣọ́ àgùntàn Adéoyè Ọ̀ṣúnkúnlé ti ìjọ Grace of Salvation Church tó wà ní Àkóbọ̀ nílùú Ìbàdàn. Ẹ ṣeun bàbá wa. A fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ nípa ìbí Jésù Kristi. Òun la wá fi àkòrí èyí tá fẹ́ kẹ́ sọ̀rọ̀ yìí lórí, òun là ń pè ní a bí ọmọ kan fún wa. Ta ni ọmọ náà tí a bí fún wa? Òun náà ni Jésù Kristi, ọmọ aládé ayé yìí. Òun náà ni Olúwa ti sọ ọ̀rọ̀ nípa rẹ̀ tipẹ́ láti ẹnu àwọn wòlíì láti bí 700 years sẹ́yìn. Òun ọ̀rọ̀ tí ń jáde wá lóríṣiríṣi lẹ́tà àwọn wòlíì Jeremáyà sọ, Àìsáyà náà sọ, torí pé Jésù Kristi ó wá sí ayé. Ẹni Jésù Kristi ni ẹni tí à ń sọ̀rọ̀. Ta wá ni Jésù Kristi yìí gangan? Jésù náà ni olùgbàlà aráyé, ẹni tí Ọlọ́run ti fi dá májẹ̀mú pẹ̀lú àwọn ará inú ìwé májẹ̀mú láéláé nínú Bíbélì. Ọlọ́run ti dá májẹ̀mú. Ṣé ẹ mọ̀ pé ayé ìgbà kan ti wà rí tó ti parẹ́? Ọlọ́run ti pa wọ́n rẹ́ nípa àwọn ẹ̀ṣẹ̀ àti onírúurú ìwà tí wọ́n hù ńgbà náà. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ni Ọlọ́run ti wá báyé dá májẹ̀mú pé òun ó rán ọmọ òun kan wá sí ayé, ẹni tí ó wá jẹ́ olùgbàlà, tí ó wá fi ẹ̀mí rẹ̀ ṣe ìrúbọ fún wa, tí ó wá jẹ́ ẹni tí ó ṣìpẹ̀ fún wa, tí láti pàṣẹ rẹ̀ náà la lè láǹfààní àti súnmọ́ Ọlọ́run. Ó ní pé kò sẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ ọmọ. Ìyẹn náà ni pé Jésù Kristi. Torí pé Jésù náà ti wà, Bíbélì wípé ní àìtìkọ́ṣe ni ọ̀rọ̀ wà, yẹn nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 1. Ó ní àìtìkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà ni Jésù Kristi. Ó lẹ́yìn ọ̀rọ̀ náà a tún dáhùn kankan mọ́, yẹn lẹ́yìn Jésù. Yẹn fi yé wa pé ó ti wà kí ayé tó wà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, ẹni Jésù Kristi ti wà bí káyé tó wà. Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ ń pè ní ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n a gbọ́ wípé Màríà òun ló bí. Ẹ dẹ̀ tí wọ́n ń pè ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Kí ni ìdí tí ó fi jẹ́ ọmọ Ọlọ́run? Òun náà mo sọ mo ní nínú ìwé Jòhánù 1 ẹsẹ̀ 1. Ó ní pé ní àtètèkọ́ṣe òun ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Nípasẹ̀ la fi dá ohun gbogbo. Yẹn ni pé ó ti wà kí ayé tó wà. Ó wá ní ìrírí ènìyàn. Ó gbé àwọ̀ èèyàn wá láti wọnú ayé yìí wá. Torí pé ó ti wà pẹ̀lú Ọlọ́run nínú ìwé Genesis tí Olúwa sọ pé ẹ wá, ẹ jẹ́ ká dá èèyàn ní àwòrán ara wa. Jésù wà ńbẹ̀ nígbà náà. Ẹ bá dẹ̀ wo ìbí Jésù, ó yàtọ̀ sí bá a ṣe ń bímọ láyé tá a wà yìí. Kò ní Màríà ìyá Jésù àti Jósẹ́fù, wọn ò ní ìbáṣepọ̀ gẹ́gẹ́ bí ìbálòpọ̀ láti pé. Bàbá wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé ìbí Jésù pé nǹkan tó rọ̀ mọ́, ètò yìí kò ń ṣe ohun tí a lè ṣe tán nígbà kan. Á gbà wá tó bí ọjọ́ bíi mélòó sí mẹ́ta láti parí ètò yìí, láti lè yànnàná ẹ̀ kó kúnná. Tó bá di ètò míì tá a tẹ̀ sójú wòrò àwọn ènìyàn, màá fẹ́ kẹ́ ẹ sọ nípa ohun tó rọ̀ mọ́ ìbí Jésù Kristi náà. Bàbá wa, ẹ dárúkọ yín fún aráalé, kẹ́dẹ̀ sọ ìjọ yín fún wọn. Èmi náà ni olùṣọ́ àgùntàn Adéoyè Ọ̀ṣúnkúnlé ti ìjọ Grace of Salvation Church Aládẹ̀mí Àkóbọ̀ nílùú Ìbàdàn. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Orúkọ mi ò yí padà o. Ọpẹ́yẹmí lórúkọ mi, Ògúnmọ́rẹ́ bàbá tó bí mi lọ́mọ. Ó dìgbà kan náà.
lè ṣe. Kájíyàn lọ bí gbogbo yín. Ọmọ Yorùbá ẹ kú ìgbádùn. Èmi àríṣe lọ́jọ́ dalẹ̀. Ọmọ ìlú Èkó lẹ́kọ̀ọ́ ṣe gbogbo yín lọ kí pátápátá. Kájíyàn lọ bí gbogbo yín. Ọmọ Yorùbá ẹ kú lọ́jọ́ dalẹ̀. Ọmọ ìlú Èkó lẹ́kọ̀ọ́ ṣe gbogbo yín lọ kí pátápátá.